baba. Ẹ káàárọ̀ bàbá. Ẹ kú ojúmọ́ ire ní ọmọ yín o. Àṣẹ o baba. Baba, you are a Orunmila priest, am I correct? Ó ní Ọlọ́runmìlà ni. Ọlọ́runmìlà ni mí. Eu perguntei se o baba era um sacerdote de Orunmila, ele confirmou. Por favor, baba, qual é o seu nome e qual é o seu título? Please, what is your name and what is your title? A ní kí lorúkọ yín àti okòyè tẹ́ ẹ jẹ́. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ní Chief Morakiyo Fatokun Jayéọlá, AARE Ìṣẹ̀ṣe Aláàfin Ọ̀yọ́ Empire. O baba disse que o nome dele era IFATOKUN Morakiyo Jayéọlá e que tinha o título de AARE Ìṣẹ̀ṣe Ọ̀yọ́ Empire, que era um chefe do ALAAFIN. Baba, you told that you are Orunmila priest. Baba, about Ìyámi Òsòròngà. As a Orunmila priest, can you initiate or do you know how to initiate people in the cult of Ìyámi Òsòròngà? Ó ní pé ṣé àwọn Ọlọ́runmìlà tí wọ́n mọ̀ bí wọ́n ti máa ṣe orò àwọn Ìyámi. Ìyámi ò ní orò. Baba said Ìyámi dá wà ní ẹni kí ẹ sọ̀rọ̀ Ìyámi. Ìyámi don't have the. Ìyámi máa gba nǹkan lọ́wọ́ ẹ̀dá alààyè tí a bá fẹ́ ràn lọ́wọ́. Ìyámi can only take the something from the people who want to help. But Ìyámi don't have one Igba, doesn't have somebody cannot receive the Igba for Ìyámi. A ní pé ṣé àwọn Ìyámi ò ní ìgbà tí àwọn èèyàn máa gbà lọ́dọ̀ wọn. Mo ò ní Ìyámi ò ẹnìkan. Baba said Ìyámi doesn't ẹnìkan have ọmọ wọn Igba. kò sẹ́ni tó mọ Ìyámi. Baba said there is no people who know Ìyámi. So you don't know anything about how to initiate or how dare you initiate, or you don't know anything. Orunmila people don't know anything. Yes, that's what. Bọ̀ tí Ìyámi bá gba nǹkan téèyàn bá ti fún ọ nǹkan yẹn ti dẹ̀rọ̀. If the Ìyámi has taken something from the people, if the people gave him. Ṣàngó lè sọ̀rọ̀ nípa Ìyámi. Iṣẹ́ Ṣàngó, he can talk about Ìyámi. Ọbàtálá lè sọ nípa Ìyámi. Ọbàtálá can also talk about Ìyámi. Then wait. Eu quis saber sobre o culto de Ìyámi e o culto de Ìyámi Òsòròngà, porque como sendo um sacerdote Orunmila, eu queria saber se ele tem o poder de iniciar as pessoas no culto de Ìyámi ou fazer um Igba onde Ìyámi possa ser cultuado. E o que ele disse é que ninguém é iniciado em Ìyámi, não faz a iniciação, e que ninguém recebe nenhum Igba de Ìyámi, que ninguém sabe como é que se cultua Ìyámi. Agora, tanto o Orunmila, como Xangô, como o Batalá, no jogo, quando fazem a consulta ao oráculo, efetivamente Ìyámi pode vir e solicitar algo. Aí sim, eles podem dar de comer a Ìyámi, mas eles não têm o conhecimento de como se faz o culto a Ìyámi. But Baba, I'm a little bit confused. But people say that there is Ìyámi, people that are initiated in the Ìyámi society. Ó ní pé àwọn èèyàn míì pé wọ́n sì tún ń ṣe orò Ìyámi. Irọ́ ni wọ́n ń pa. They are all lie. Ṣe láì irọ́ ni. They are all lie. There is no initiation into Ìyámi. So you don't know how the people in Yoruba, people don't know how is the secret of the society of Ìyámi. Nobody. Àwọn tí wọ́n mọ àṣírí Ìyámi, Ọ̀rúnmìlà, Ṣàngó, Ọbàtálá, Ọ̀ṣun, Egúngún, àwọn òrìṣà kọ̀ọ̀kan wọ́n mọ àṣírí Ìyámi, but Ìyámi ò ní ọ̀rọ̀ kan téèyàn lè ṣe sórí pé òun ni Ìyámi. Or Igba. No. Baba said it's only Orunmila know the secret of Ìyámi. There is no human being know it, and there is no human being make the initiation into Ìyámi. But maybe you can receive, like you receive Igba Ṣàngó, and even if you don't initiate, you can receive
de Igba Ìyámi that you can go there and give food. wọ́n ní pé ṣé bí nísìnyí tí wọ́n bá fẹ́ gba nǹkan bí ìgbà Ṣàngó nísìnyí tí èèyàn gba pé ṣé ìyẹn náà máa gba ìgbà àwọn ìyá mi pé wọ́n bá fẹ́ fún ní ìkìlọ̀ kan. rárá o bí wọ́n bá fẹ́ fún ní nǹkan wọ́n lè pọ́n gbà lọ́dún èṣù á lọ gbé fi sí fún èṣù èṣù gbé fún wọ́n lè pọ́n gbà lórí ta wọ́n lè pọ́n gbà ní orí àkìtàn. Baba said there are many different ways that Ìyámi can take something from people. You can take it in the front of a shoe. You can take it in the toilet. You can take it in the Africa toilet. Okay, outside, in Outside, the bush. In the bush. In the You bush. can take it in the junction. Okay, Orita. Orita. In the market. In the market. Ok, wait. Pronto, eu perguntei se eu estou confusa. Se ele disse que ninguém, e que ele não sabia, que ninguém sabe na terra de Yorubá como se fazem as iniciações a Ìyámi, que é um segredo que só Irumale sabe, só que Xangô, Orumilá, Obatalá, e que o ser humano não sabe. Que se Ìyámi quer realmente alguma coisa, tem locais onde se vai dar comer a elas, que é no Exu, ou nas encruzilhadas, ou mesmo ele for nas casas de banho africanas, que é na rua, praticamente que são as lixeiras, que também as Ìyámi vão aí buscar as ofrendas. E eu voltei novamente a perguntar se não havia um Igba que tem Ìyámi, como tem Xangô, como tem Oxum. Ele diz que não, que ninguém sabe. E a pessoa que disser que sabe fazer ou que sabe o segredo está a mentir, porque ninguém sabe. So, Baba, to finalize, when you are consulting the oracle, cannot the oracle tell you this person needs to follow the society of Ìyámi? Ní pé tẹ́ ẹ̀ bá ń da Ifá pé ṣé Ifá lè sọ fún yín pé ẹni yóò ọgbọ́dọ̀ lọ gba àwọn àjẹ́. No, Ifá sọ bẹ́ẹ̀ o. Bàbá ṣe ìsìnkú. Ìyámi gba nǹkan ni. Bàbá ṣe Ìyámi. Ẹni tí Ìyámi bá fẹ́ kó darapọ̀ mọ́ wọn fúnra ara wọn ni wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ lójúran. Baba said Ìyámi can only take the something, but if the Ìyámi want the people to join in, to join her, they will talk with the people in the dream. And direct. Direct. So people have no power to do People it. have No. power. People no power for it. Eu perguntei quando o Baba está a consultar o oráculo, se o oráculo não lhe diz que esta pessoa pertence ao culto de Ìyámi e que deve ser iniciado ou deve seguir Ìyámi. Ele diz que o oráculo nunca vai dizer que aquela pessoa pertence ao culto de Ìyámi. O